Nílẹ̀ Yorùbá, a kì í ṣàìdé bímọ ká fún lórúkọ bẹ́ẹ̀. Ó ní ohun tá a wò, ó ní ohun tá a gbọ́dọ̀ kọ́kọ́ rí kó tó di pé a lè fúnni ní orúkọ nílẹ̀ Yorùbá àti wa yìí. Kì wá ṣe pé ẹbọ kan wà bí ètùtù wà o, kó tì ibi tí mo mú lọ kọ́ nù. Ṣùgbọ́n bí Yorùbá bá sọ pé ilé làáwò ká tó sọmọ lórúkọ, èmi á túmọ̀ rẹ̀ lónìí sí pé ìbí làáwò ká tó fọmọ lórúkọ. Bá a ṣe bí ni ó ṣe pàtàkì gidi gan-an nílẹ̀ Yorùbá, torí pé gbogbo ìbí pátápátá ló ní orúkọ tí ó yẹ kó jẹ́, ló ní ọ̀nà tí ó gbà wá. Òótọ́ ni wípé ọ̀nà kan ni gbogbo wa mọ̀ dáadáa tó wọ́pọ̀ láàrin wa, bí wọ́n ṣe ń bí ni orí ló fi ń jáde àti inú obìnrin ló ti ń jáde. Àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé bóyá ẹsẹ̀ ló ń gbà àbí apá ni wọ́n fi jáde, àbí ó tiẹ̀ nínú nǹkan tí wọ́n wà gan kó tó di pé wọ́n jáde sí ilé ayé. Orí rẹ̀ gangan ni mo wá sọdọ́ sí lónìí, tí mo wá fi kí yín káàbọ̀ sójú ìwòran mi nípé bóò ní lọ́dẹ̀dẹ̀ tí yín o, torí pé lólógo tí wá jí ń bí o, kókókó lára ọ̀tá sì le. Mo sì mọ̀ wípé bẹ́ẹ̀ náà ni pẹ̀lú gbogbo ẹ̀yin olùwò àti olùgbọ́ mi. Ẹja ló ní bó àbẹ̀kẹ́ lórúkọ mi, mo mọ̀ pé ẹ ti mọ̀ dáadáa, àmọ́ kẹ́ ẹ túbọ̀ mọ̀ sí, mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì yìí. Lónìí mo wá fẹ́ sọ̀rọ̀ nípa ìbí àti orúkọ gangan tó so mọ́ àwọn ìbí yìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn kan wà tá a pè ní àkàndá ẹ̀dá, àkàndá ènìyàn? Bẹ́ẹ̀ ni, nítorí ọ̀nà tá a gbà bí wọn àti agbára tá a gbélé wọn lọ́wọ́ àti bí wọ́n ṣe yàtọ̀ láàrin gbogbo àwọn èèyàn tó wọ́pọ̀ nílé ayé, ohun gangan la ṣe ń pè wọ́n ní àkàndá ènìyàn. Máa wá kọ́kọ́ mú látòrí ohun tá a pè ní olúgbòdì. Ǹjẹ́ ẹ mọ̀ wípé orúkọ ní jẹ́ olúgbòdì nílẹ̀ Yorùbá? Ṣáà tí ẹ mọ̀ pé nǹkan kan wà tí ń jẹ́ olúgbòdì? Ìbí tá a fi bí èèyàn la fi lè sọ ní olúgbòdì. Ṣé rí dáadáa la mọ̀ wípé ìka ọwọ́ kìíní 5 ló gbọ́dọ̀ jẹ́, ìka ọwọ́ kejì 5 ló gbọ́dọ̀ jẹ́, bẹ́ẹ̀ náà ni tẹsẹ̀ méjèèjì 5 ló gbọ́dọ̀ jẹ́. Àmọ́ adẹ́dá olùmọ̀ràn tó mọ gbogbo wa pátápátá, ó wá dá àwọn kan, ó jẹ́ kí tiwọn lé ẹyọ kan, tó wá fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá wo ìka ọwọ́ ti olúgbòdì, wọ́n máa ní 6 láwà lápá bí, 6 láwà lápá bí, bẹ́ẹ̀ náà ni tẹsẹ̀ wọn ńlá pè ní olúgbòdì bẹ́ẹ̀ bá ti rí wọn. Àmọ́ ẹ lè má là mọ́ wọn, ẹ lè mọ̀ pé mọ́ wọn, torí bí ayé ṣe ń yí lọ yìí àti ń jẹ́ kí àṣà wa máa parun, àkíyèsí àwọn ọmọ lórúkọ gangan, àbí sọ wọn àbí àmútọ̀runwá àwọn gangan. Ẹ jẹ́ wọn náà abala kejì kí sọ wípé kí là pè ní èèyàn tá a pè ní ìgè. Tá a bá tún wò èèyàn tá a rí pé ìgè àdùbí lèèyàn yìí jẹ́, kí ni tó fà tá a ṣe ń pè ní ìgè? Ṣé rí ọmọ tá a bá ti bí tó fi ẹsẹ̀ méjèèjì jáde nínú ìyá rẹ̀, kàkà kó lórí ẹsẹ̀ báyìí ń ló fi yọ jáde nínú ìyá tirẹ̀, òun là á sọ ní ìgè àdùbí tó fi ẹsẹ̀ jáde nínú ìyá tirẹ̀. Kódà alágbára àkàndá gangan làwọn òun. Ń tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ ní wípé ẹni tó bá ṣáà ti jẹ́ àkàndá tí ìbí rẹ̀ yàtọ̀ sí eléyìí tó wọ́pọ̀ dáadáa lápè ní àkàndá, wọ́n sì mọ̀ ní agbára láyé ọ̀tọ̀. Lára àwọn náà tún ní dàda àwúrú tí ń yalẹ̀ yagi oko. Ta la wá ń pè ní dàda? Èèyàn tá a bá ti bí àbí ọmọ tá a bí tó jẹ́ pé irun tó ń gbé wálé ayé ó ta kókó síbẹ̀ ni, àfi bí ẹni tó ti gbé ní àwọn èdè Gẹ̀ẹ́sì ìyàn mìíràn wọ́n mọ̀ pé ní dreadlock. Ẹni tó irun orí tirẹ̀ bá ti rí bẹ́ẹ̀ nígbà tí ń bọ̀ nílé ayé, ogangan là á pè ní dàda àwúrú yalẹ̀ yagi oko. Lára àwọn àkàndá ènìyàn yìí tí ó mú orúkọ tọ̀run wá náà tó là pè ní àìná. Ọmọ wo là á pè ní àìná? Obìnrin ló sábà máa ń jẹ́ àìná. Ọmọ tí tá a bá ti bí tó jẹ́ wípé ó gbé olúbi tirẹ̀, ẹmu tá a pè lólúbi, tó gbé olúbi tirẹ̀ tó gbé kọ́rùn wálé ayé, tó jẹ́ wípé kàkà tá a fi jáde lọ́tọ̀ tóun á jáde lọ́tọ̀ náà, òun lọ mọ́ ọrùn tirẹ̀ ni tó gbé wálé ayé, òun là á pè ní àìná. Bàbá pè jinlẹ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá á pè ní àyànná. Ọkùnrin tó bá wá ti ọmọ ọkùnrin tá a bá tún bí ní ọ̀nà yìí náà là á pè ní òjó ni ọkùnrin tó bá ti gbé olúbi kọ́rùn, obìnrin rẹ̀ á sì mọ̀ jẹ́ àìná. Nítẹ̀síwájú lára àwọn tá a pè ní àkàndá ènìyàn wọ̀nyí náà tún ní àjàyí. Ta ní jẹ́ àjàyí? Báwo la ṣe àbápàdé orúkọ tí ń jẹ́ àjàyí? Àjàyí ni ọmọ tó ń bọ̀ nílé ayé, kàkà tóun á fi ṣí ojú sókè wálé ayé, òun dá ojú tirẹ̀ bolẹ̀ ni, ó dojú bolẹ̀ wálé ayé nígbà tó ń bọ̀ ni.
lára wọn náà tún ni ọ̀kẹ́. Àtàbá wọ ọmọ tá a pè ní ọ̀kẹ́ ni ọmọ yìí bí ẹgbẹgbẹ̀rún owó là á pè ní ọ̀kẹ́ náírà nílẹ̀ Yorùbá. àmọ́ ṣe rí ẹni tá a bá bí tó jẹ́ wípé inú àpò ló rárá gbéra rẹ̀ sígbà tí ń bọ̀. kàkà tóun á fi dúró láyé ọ̀tọ̀ tí àpò olúbi tá a fi wá sí ilé ayé lọ́tọ̀ náà, òun dìídì fira rẹ̀ sínú àpò, ó gbé ara rẹ̀ sínú ààbò àpò òun náà ni. ìgbà tó bá wá délé ayé tán là á ṣẹ̀ wá gé àpò tá a ṣẹ̀ lè gbé jáde. irú wọn là á pè ní ọ̀kẹ́. nítẹ̀síwájú sí iṣẹ́ ráwọn lára àwọn tí wọ́n tún mú orúkọ ti ọ̀run wá tó yẹ pé àti ẹ̀ gbọ́dọ̀ ṣe làálàá láti máa wá orúkọ tá a sọ wọ́n náà tún ní Béjìdé. Béjìdé kí là á pè ní èjì nílẹ̀ Yorùbá? Òjò, ọ̀wàrà òjò tí ń pọ̀ nílé ìmọ̀lẹ́rù tí ń tu ẹni lára ní katakata òjò tí ń poró ẹni ibi. àwọn tó jẹ́ pé nígbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́ tá a bí wọn gọgọgọ là á pè ní Béjìdé. ó yá bá èjì òun ó bá wálé ayé pẹ̀sẹ̀ báyìí lomi àfòwúrọ̀ ọpọ́n tirẹ̀. lára àwọn orúkọ tí wọ́n tún mú tọ̀run wá náà tún ni Abísọ́nà tá a lè pè ní kúkúrú tá a lè pè ní Abíọ́nà. bóyá ìgbà tó bí mú ìyá tó fẹ́ bímọ, kàkà táwọn fi sá lọ sí ilé agbẹ̀bí àbí ilé ìwòsàn tá a ti bímọ, ojú ọ̀nà ni òbí ti mú. ibẹ̀ gan-an ló bímọ òun sí o, òun là á pè ní Abíọ́nà. ǹjẹ́ ẹ tún mọ̀ wípé orúkọ tá a pè ní Bídèmí, ǹjẹ́ mọ̀ wípé àmútọ̀runwá náà ni? bẹ́ẹ̀ ni a bí sílé Dèmí nítorí bàbá rẹ̀ ò sí nílé nígbà tá a bí ni. bóyá ìyá nìkan ló dá wà nílé lọ́jọ́ tí òbí ìmú ìyá ó bá dá bí ọmọ yìí, bàbá sì ti rìnrìn àjò lọ. ìgbà tí bàbá dé tó ti rí pé ìyàwó mi mọ̀ ti fún mi lọ́mọ làǹtìlanti, àbí sílé, òun la pè ní Abídèmí. nítẹ̀síwájú lára àwọn orúkọ wọ̀nyí ní èyí wọ́pọ̀ dáadáa láàrin wa. ìjà tí ẹ mọ̀ wípé àkàndá ẹ̀dá ni wọ́n. Táíwò àti Kẹ́hìndé àtọ̀run làwọn òun ti wá, wọ́n sì yàtọ̀ gedegbe láàrin gbogbo ìbí mìíràn tó wà nílé ayé. ọmọ méjì, ọ̀kín ẹlẹ́wà ọmọ tí ń gbórí igi ṣe rétérété òbẹ́kìtì bẹ́kẹ́sẹ́, àwọn gangan là á pè ní Táyé àti Kẹ́hìndé. kí ló wá fà gangan tá a ṣe ń pe Táyé tá a ṣe ń pè ní Táyé, tá a ṣe ń pe Kẹ́hìndé tá a ṣe ń pè ní Kẹ́hìndé? ní pé Táyé ó kọ́kọ́ tọ́ ilé ayé wò, òun ló kọ́kọ́ ṣáájú wálé ayé. bíi pé Kẹ́hìndé rán níṣẹ́ ni láti inú oyún pé àwé ó yá lọ ilé ayé kọ́kọ́ lọ wò bó ṣe rí, òun la ṣe pè ní tọ́ ayé wò, la sọ di Táyé wò. Táíwò tá a tún pè ní kúkúrú tá a tún sọ di Táyé. Táyé wò, Táíwò. Kẹ́hìndé ló wá kẹ́yìn wá, òun la ṣe ń pè ní Akọ́yìndé. òun ló dé gbẹ̀yìn nítorí pé ẹ̀yìn báyìí lòun fi dé ní tirẹ̀, kò dé ṣáájú ẹni tó kọ́kọ́ tọ́lé ayé wò. ìdí gangan tá a ṣe sọ wọ́n ní orúkọ yìí ní Táyé àti Kẹ́hìndé. lára àwọn orúkọ àkàndá tó yẹ pé a gbọ́dọ̀ ṣe làálàá lé lórí náà tún ni àwọn ọmọ tá a bí tí ń kú ṣáṣàṣá. bóyá ìyá bí lónìí ó pojúdé lọ́la, ó tún di ọdún tó ń bọ̀ ìyá tún bí ó tún pojúdé. tá a bá wá fẹ́ ṣe é tá a fẹ́ kán dúró tí a fẹ́ kán lọ mọ́, irú wọn là á bínú sọ ní kò sọ́kọ́. kínú tó fà tá a ṣe ń pè wọ́n ní kò sọ́kọ́ ní pé wo ọkọ́ tá a fi bulẹ̀ sí ọ lójú, tá a fi pojú rẹ̀ dé pé o tún ti kú, kò sí mọ́ o, òun la sọ di kò sọ́kọ́. ní pé ọkọ́ o kò sí mọ́, àfi kó o yá a dúró. lára wọn náà tún ni má lọ mọ́. ó dún bí ẹ̀bẹ̀ bíi pé àbẹ̀ mọ̀ pé ó dẹ̀ jèbù rẹ̀ dúró pẹ̀lú wa nílé ayé, látúnṣe sọ wọ́n ní má lọ mọ́. kódà dúró jayé náà lára àwọn orúkọ yìí náà ni dúró jayé. bí ẹ̀bẹ̀ náà ni pé bí wọ́n mọ ìmú padà mọ́, dákun dúró kó o ṣe lé ayé, kó o jẹ lé ayé dáadáa. ṣé wá rí i pé nílẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ wa, àṣà wa, ìṣe wa pátápátá ló lókìmí tó jẹ́ pé ó sì dángájíá dáadáa. ìjẹ́ mọ̀ pé òun ló jẹ́ ká dá yàtọ̀ láàrin gbogbo ẹ̀yà àti àṣà mìíràn, torí pé àṣà wa dára, ó dùn dáadáa. ohun mo ṣe lè fọwọ́ rẹ̀ sọ̀yà ní gbogbo ọjọ́ o. ìwọ náà ń kọ́ ṣọmọ Yorùbá tòótọ́ ni ọ, ṣó lè tákà, ṣó lè fọwọ́ rẹ̀ sọ̀yà dáadáa. ó ṣe kókó, ó ṣe pàtàkì o. àmọ́ kó tó lè ṣe gbogbo wọ̀nyí, ó gbọ́dọ̀ mọ adùn iyọ̀ tí ń bẹ nínú àṣà wa gangan. òun mo ṣe ń wá sójú ìwòran yín k'Elédùmarè mọ́kàtúnrí wa. a mọ̀ fi ayọ̀ àti ìdùnnú lájọ mọ̀ fi gbọ́ra wa yé dáadáa báyìí. ẹja lónìí bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi, ọmọ Akin ni mí, Akínarì jẹ́fọ̀n, Akin ló adósẹ̀ gangan nílé bàbá tó bí mi lọ́mọ. èmi lọ́mọ ló fi gbá ọ̀rẹ́ kan jinlẹ̀, ọ̀rẹ́ kan bá ti jinlẹ̀ lílé bàbá tèmi, ata lámẹ́rùn sọ. k'Elédùmarè mọ́kàtúnrí wa, kárìíra pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ire o.